not too young to run. Àwọn tí sign, àwọn tí ẹni tó sign not too young to run tó fẹ́ run at the age of 76 ńkọ́ ṣé kò tí too old to run? Àbí? Not too young to run. Kì í ṣe láti ronú bí ohun tá a gbé lẹ̀ bó ṣe lè gbé wa débẹ̀. Tó bá máa ṣe olórí òun láti mọ bó ṣe jẹ́, irú èèyàn wo ni wọ́n fúnra rẹ̀ jẹ́. Ìkejì, tó bá ṣẹ̀ òun láti sọ fún gbogbo ayé pé ó ṣẹ̀ kó o sì tọrọ dáríjì lọ́wọ́ àwọn tó ṣẹ̀ àti Ọlọ́run Olódùmarè. Ìkẹta, lẹ́yìn ìgbà tí o bá wá dé ipò tàbí tó ń gbìyànjú láti dépò yẹn, òun láti wá àwọn tí ó bẹ̀ ṣiṣẹ́ lọ́tùn lósì káàkiri tíṣẹ́ rẹ̀ ó fi lè gùn régé. Now, mẹ́tẹ̀ẹ̀ta yìí ni Àtíkù ti ṣe. Àtíkù ṣe áńgẹ́lì o, kì í dẹ́ ṣe mẹ́sáyà o. Ó ṣẹ̀ Nàìjíríà, ó ṣẹ̀ èmi, ó sì wá, ó bẹ̀bẹ̀, ó lóhùn túbà. Ẹ̀sìn tèmi ń sìn o, ẹ̀sìn Kristẹni, Ọlọ́run ní tí o bá dáríjì àwọn tó ṣẹ̀ ọ́, òun alára ò ní dáríjì ọ́. Ṣé ń gbà tí ó dé, ó mú ẹlẹ́sìn Kristẹni dání, ó mú ẹlẹ́sìn Mùsùlùmí dání, wọ́n wá bẹ̀ mí kí n pè mí ò gbà, mo fẹ́ dọ́lọ́run ni. Mi ò pé ìwà tó hù sẹ́yìn, mi ò pé ò hù, kò sí inú wa tó pé. Ẹni bá dẹ̀ kó òun pé kó jáde. Ṣùgbọ́n ohun tèmi ń wí ni pé ní ibi tí a wà lónìí o, ní bá a ṣe wà o, àti àwọn tó wà ń bẹ̀ lónìí àtọ̀gá wa, àní Àtíkù ó ṣe dáadáa jù wọ́n lọ. Ránṣẹ́ kọ́ léléyìí o. Now, àwọn tó wà ń bẹ̀ lónìí, ẹ̀ṣẹ̀ tí wọ́n tá a bá gbé jáde lónìí, wọ́n gbogbo wọn ni wọ́n wọ̀ náà. Kì í ṣe pé wọ́n ó lọ ẹ̀wọ̀n nìkan ni wọ́n wọ̀ náà. Ẹni Ọlọ́run bá bo ẹ̀ṣẹ̀, ẹni Ọlọ́run bò láṣìírí o. Mi ò pé Àtíkù, ọba bí mi léèrè pé kí l'Àtíkù papọ̀ ó ṣe ń gbò bá wà ń bẹ̀, mi ò pé yóò hùwà bí Jésù, mi ò pé yóò hùwà bí Prophet Muhammad, bẹ́ẹ̀ tí yóò ṣe bẹ́tà nílọ́pọ̀ méjì tí à ń rí ń sẹ́yìn lọ. Àwò gbogbo ohun tó ń ṣẹlẹ̀, ẹni tó ń ṣe adarí wa ó lóun ò lè gba àwọn ìran míì sínú iṣẹ́ tó rò pé ó ṣe pàtàkì torí òun ò lè gbẹ́kẹ̀lé wọn. Tí ò bá lè gbẹ́kẹ̀lé ìran tèmi àti ìran tiẹ̀, àǹfààní wo ló wà fún tó dẹ̀ wà pé kémi ò tún wá máa, káwọn ìran tèmi ò tún wá máa dìbò fóun, káwọn ìran tí ó máa dìbò fóun. Ó lè pè wá pé ká dìbò fóun, ṣùgbọ́n kò lè gbẹ́kẹ̀lé wa láti ṣe àwọn iṣẹ́ tó rò pé ó nípọn. Bùnmi ń bun ọ lọ́pọ̀lọ́ ń ké. Tí o bá gbẹ́kẹ̀lé mi, kí ló fi ṣe fẹ́ kémi ò gbẹ́kẹ̀lé ọ? Ó bá gbẹ́kẹ̀lé mi, ń bá dẹ̀ ìṣùwà tí ó dá, yọ mí, kó mẹ́lò mí.
bẹ́ẹ̀ kó jẹ́ àwọn tó bá jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ tán nídìí ìyá nídìí bàbá nìkan ló fi síṣẹ́ lórí àwọn nìkan ló lè gbẹ́kẹ̀lé. Nàìjíríà ta ní ẹ̀yà mélòó la ní? Wọ́n lé ní ọ̀ọ́dúnrún. Wá ní àwọn kan ò lè gbẹ́kẹ̀lé wọn ò lè gbẹ́kẹ̀lé. Táwọn wí nìyẹn pé ẹ wo ọrọ̀ ajé wa ṣé bó ṣe yẹ kó rí nìyí. Ọrọ̀ ajé wa ò lè dáa bí àwọn ará àta ò bá wá fi owó sí wa kí wọ́n ní ìfẹ́ láti wá bá wa láti náwó láti fowó sí nínú ọrọ̀ ajé wa. Ṣùgbọ́n ní nǹkan ṣe wà ń sẹ́yìn o wọn ò wá o wọn ò sì ní wá. Ẹ wo ọ̀rọ̀ pé kí ká má ní jàgídíjàgan. Boko Haram wà ńbẹ̀. Mo sọ láàárọ̀ pé Boko Haram tí ẹ wá lé lónìí ju bó ṣe ti wà tẹ́lẹ̀ lọ torí àwọn ará àta wọ́n ti pawọ́pọ̀ pẹ̀lú wọn àwọn tí ò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ṣé bí a ṣe máa bá lọ nìyẹn? Bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn tó ń wí pé ohun tí mo sọ ń pa Àtíkù ohun tí mo sọ ń pa Buhari ń kọ́ tó tiẹ̀ ti wá jálẹ̀ ju bó ṣe rí bó ti yẹ kó rí lọ. Mo ní Buhari ò mọ̀ ń pa ọ̀rọ̀ ajé. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ń sẹ́yìn abẹ́ rí bẹ́ẹ̀? Mo ní ò mọ̀ ń pa ọ̀rọ̀ kábà wọn ara òde ṣe. Ẹ rí bẹ́ẹ̀ àbá ẹ rí bẹ́ẹ̀? Ó dẹ̀ ní Buhari ó ní àìlera lẹ́mìí lára àti lọ́kàn. Ká bẹ̀ẹ̀ kún wá fílẹ̀ kó lọ sinmi. Ó ti ṣe tó bó ṣe máa ṣe. Ká fẹ́ lòmíì àwọn ẹlòmíì á pé mi bí mi léèrè pé ẹn tá a tún mú bọ̀ yìí nǹkan kí láàmú ní bá mú wa tí ò bá ṣe ohun tó dá ń pa democracy nù. Bí Jonathan wà ńbẹ̀ ó náwó ó nára ń gba Nàìjíríà pé àní ò ṣe dáadáa tó ó lọ. Tẹ́lẹ̀ yìí náà bá tún náwó tó tún ṣe gbogbo tí ò yẹ kó ṣe láti pé kó wà ńbẹ̀ tá a bá pé kó lọ tó lọ democracy wá fi ń lágbára sí ni. Tọ́yọ̀ ní bá tẹ̀ ń bọ̀ ó náà wò pé n tó ṣáájú mi lánàá àbí níjẹta ó lọ nítorí kò mọ̀ ọ́ ṣe tó wọ́n ní ó lọ. N tó ṣáájú mi lánàá òun náà tún lọ ẹ jẹ́ ń wò ṣe o torí èmi náà lè lọ. Àfi democracy wá fi ń lágbára sí ni n tó yọ àǹbẹ̀ nìyẹn. Kò sẹ́ni tó lè sọ fún ọ pé ibi ọmọ tí mo bínú tó bá débẹ̀ bó ṣe máa ṣe nìyí. Yóò bá wọn gbọ́n púpọ̀ nú ọ̀rọ̀ wọn. Wọ́n ní tó bá fẹ́ mọ béèyàn ṣe máa rí fún ní ipò tàbí tó bá tún fẹ́ rí irú èèyàn wo ni fún ní owó. Láyé àtijọ́ àwọn bàbá wa àwọn bàbá ńlá wa wọ́n fún èèyàn ní méjèèjì pọ̀. Àwọn tí sìn wọ́n ti ń sọ pé ó bá tún fẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní tó bá tún wá fẹ́ mọ̀ bó ṣe máa rí sí fún nípò fún lówó fún wa tún kó àwọn ọmọbìnrin pẹ̀lú ẹ̀.